Splendid Cartoon Yorùbá. Ẹ ǹlẹ́ mà o. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ jọ̀ọ́, ṣé ẹ̀yin kọ́ ni ìyá Bísí? Èmi náà ni. Ẹ ń gbé ilé àbẹ̀rẹ̀wọ̀ kan nísàlẹ̀ ọjà. Èmi náà ni. Ẹ̀hẹ́n, ọkọ yín ṣe káfíńtà, ẹ̀yin ń ta ẹja lọ́jà. Ṣé kò sí? Ẹ mọ̀ mí délédélé o. Mo mọ̀ yín dáadáa. Àwọn Yorùbá ní eégún mọ̀ ni èèyàn ò mọ̀. Gbọ́n èmi ò wá mọ̀ yín o. Ẹ má ṣèyọnu. Ẹ nílò láti mọ èmi, ṣùgbọ́n àwa ń tiwa, iṣẹ́ tiwa nìyẹn. Ṣé kò wá sí? Kó má bàa sí náà ni, ó kò yà mí lẹ́nu ni. Ẹ ti bímọ 4, àbí? Ọmọ ẹ̀dẹ̀ pọ́wọ́ léra wọn. Ìkan ọmọ ọdún 8, ìkan ọmọ ọdún 6, ìkan ọmọ ọdún 4, ìkan ọmọ ọdún 1 àbọ̀. Bẹ́ẹ̀ni ẹ parọ́. Ṣé kò wá sí? Àwọn ìbéèrè yìí ń bà mí lẹ́rù o. Ẹ má bẹ̀rù, kò sí nǹkan kan. Ó kò yà mí lẹ́nu ni pé ẹni ti lóyún lẹ́yìn ọmọ 4. Ṣáàfiṣe ni. Kí n ti yín. Ṣé ẹ mọ̀ pé nǹkan tí wọ́n ni? Oúnjẹ tí wọ́n, pámpásì rẹ̀ kò ṣeé kọlù. Owó iléèwé àgàgà. Ẹ tún wá lasílẹ̀ fọkùnrin kan kó tún fún yín lóyún lásìkò Buhari yìí. Ẹ ń ronú ni. Ẹ gbà mí. Kí n tiẹ̀? Ìwọ ló fẹ́ bá mi bọ́ wọn ni. Ṣẹ̀rí lásìkò tí a wà yìí, ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí ó kàn mí ni mò ń dá sí. Ó rẹ̀ ẹ́. Kàdédé gbọ́dọ̀ fún wa mú yín sìn yìí kí wọ́n lọ bí bẹ̀ta ńkọ́ àbẹ́ lọ bí bẹ̀rin. Ṣé wọn pé tí yín ti bá yín? Wàá bí ìbẹ̀ta tó bá dàbí èpè oníkàtìkàtì àgbàlagbà. Splendid Cartoon Yorùbá. Àwàdà tí ò lẹ́gbẹ́.